Ọlọ́run gbàtà bá sọ súra kakalẹ̀ àbáyà kakalẹ̀ nadara ba'duhum ila ba'd àwọn Munafiki ma wúra báyìí asọ àyà kalẹ̀ asọ súra kalẹ̀ Munafiki ma ṣe kíni tí a bá wọn wúra wọn máa fojú sọ̀rọ̀ kí wọ́n máa fojú sọ. Ma bàbá wọn hal yarakum min ahadin ibẹ̀ lọ́rọ̀ parí sí fún malọ́kàn ọ ma pé fún ma wọn tó jìnnà síra wọn ni wọn lo súnmọ́ fún hal yarakum min ahadin wọn fọjọ́ náà pé sẹ́nìkan kan gẹ́ẹ̀tì wọn náà mùsùlùmí wọn Munafiki kan wọ́n Munafiki kejì yóò máa fojú sọ fún pé má jẹ́ orí ọ hal yarakum min ahadin sékìsẹ́ pé ẹnìkan náà mùsùlùmí tó jẹ́ gidi sékìsẹ́ pé wọ́n ń rí wa wọ́n ń wò wá Ọlọ́run júwe wa bí ojú wa wa ìdáma ńgbà tó lọ́n bá sọ àyà kalẹ̀ àbọ̀sọ súra kalẹ̀ àwọn àyà tó sọ kalẹ̀ ń súra tó sọ kalẹ̀ ń àyà wọn Munafiki àyà rẹ̀ wọ́n máa já tọrọ Munafiki wọ́n sọ wọ́n máa Munafiki tó wà ní mọ́sálásí wọ́n máa ṣe kíni wọ́n tún máa fojú sọ fúnra wọn pé hal yarakum min ahadin minal muslimin ìjọ kan náà mùsùlùmí yóò máa rí wa báyìí ẹ dákun àyà yìí nísìn èèyàn mélòó ní júwe pọ́ wa ń jòkó ìyẹn mélòó lọ́wọ́ ń jòkó ìyẹn wọ́n kọ́kọ́ ìyẹn kíni ìyẹn lẹ́kẹ̀jì yẹ kíni sọ́lọ̀ ń pa wọn papọ̀ kílẹ̀ yìí ń dà wọn papọ̀ ọlọ́ngàn yà wọ́n ní ọlọ́niwá ìdámá ń sì láti súra tún tí a bá sọ àyà kankalẹ̀ nínú alukurani àbí a sọ súra kankalẹ̀ ìkan ọmọ wò kejì nu wọn máa sọ fúnra wọn pé hal yarakum min ahadin tọ́wọ́ mẹ́ pé sẹ́nìkan ò rí wa o sẹ́kìtì pé bá ti wọ̀ wáyé àwọn kan gẹ́ẹ̀tì wa o nínú àwọn tó jẹ́ mùsùlùmí tí a bá rí pé wọn ò gẹ́ẹ̀tì àwọn báyìí tí a bá rí báyìí ṣe súnmọ́ ń sọ̀rọ̀ fún wọn fẹsẹ̀ fẹ́ fojú sọ fúnra wọn kí mi ń lọ ní wí fún wọn náà ṣẹ́jú sí pé ọba ti jáde mí ní o ṣe kíni ó tún máa sọ pé sékìsì pé àwọn pípù yìí ò rí wa bá ti ń ṣe yìí o ẹ dàkú ìwà ń bá Munafiki àbí ọba mu Ọlọ́run sọ fún àbí ó sọ fún wọn bí ìgbà tọ́lọ́run bá wa gbé láyé ká wa ìbúdó ojú Ọlọ́run ò tiẹ̀ tó sọlọ́run ọba wa tọ́ dání Ọlọ́run ní tí a bá fojú sọ̀rọ̀ bẹ́ẹ̀ tán tí a bá wá ń pàkíyèsí ẹ bá ń pẹ́ sáwọn mùsùlùmí yẹn ò rí wa o wọ́n jọ wọn bẹ́ẹ̀ náà nípa lẹ́ẹ̀fì ni pé wọ́n ṣe mùsùlùmí sáà mùsùlùmí yòrí wa súnmọ́ ń sọ̀rọ̀ fún wọn bá fẹsẹ̀ fẹ́ ó yí padà wọn máa lọ Ọlọ́run ní sarafa Allahu quluba bí wọ́n ti lọ tí wọ́n jáde kó bí tá Ànábì wọn èmi Ọlọ́run ó yí ọkàn wọn padà. wọn ní lágbo yẹ ẹsẹ tálíkì àmọ́ lóhùn èdè táwọn tẹ́ ń pè sábìnú sí sábìnú àwọn eléyìí summa sarafa Allahu quluba Ọlọ́run lómi Ọlọ́run ó yí ọkàn wọn padà sáwọn yí padà wọn kò bí tá Ànábì wa táwọn sábì èmi ní ó yí ọkàn wọn padà bí annahum báwọn yẹ qawmun la yafqahun wọn ní lágbo yẹ tálíkì àmọ́ lóhùn èdè kéèyàn wá kó sí eléyìí kẹ́ máa pè ń sábì kẹ́ eléyìí jẹ tọ́lọ́ ń sọ fúnfún rẹ̀ báyìí tí ń túnà sí wọn báyìí àbọ̀dọ̀ wọn túnà sí wọn. Ọlọ́run sọ débi bí wọ́n ti máa fojú ṣe kínní náà máa fojú sọ̀rọ̀ tọ́lọ̀ kẹ́sẹ́ mùsùlùmí ò rí wa ló fi jásí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ búkẹ́ fẹ́ kẹ́lómi ọmọ láàrin àwọn bí wọ́n jókòó mẹ́rin náà wọ́n fojú sọ̀rọ̀ fúnra wọn àti fẹ́ káwọn sàábé gidi ó rí àwọn níbẹ̀rún náà ló fi jásí pé tẹ́ ẹ bá kóra yín jọ ẹ bá ń ṣe nǹkan kan àwọn tó bá jẹ́ lẹ́wé kòkò ní fẹ́ kẹ́ ẹ mọ̀ páwọn ń ṣe gbé kòkò àwọn Munafiki làwọn eléyìí wọn àfẹ́ kí mùsùlùmí gidi ọmọ pé Munafiki ni ojú ni wọ́n fi ń sọ̀rọ̀ súnmọ́ ń sọ̀rọ̀ fún ọba yí padà wọ́n fẹsẹ̀ fẹ́ Ọlọ́run níbẹ̀ ti lọ sarafa Allahu quluba èmi Ọlọ́run ó yí ọkàn yín padà kò ní ìmánì òní síbẹ̀ èmi Ọlọ́run ó yí ọkàn yín padà ìmánì òní wọnú ọkàn bí annahum qawmun la yafqahun ní lágbó yẹ́sì kankan bẹ́ẹ̀ ti máa bá kinu ni ẹ má ya Munafiki bí ẹ bá ya Munafiki tó bá fi lè bá kú yọ wọ náà o Munafiki ọ̀la àlìjẹ́ náà kankan tí ọwọ́ yìí náà tààrà kọ́dà àwọn ètẹ́lẹ̀ náà kan tó kó kèfèrí lé àwọn kèfèrí ayé Ànábì náà àwọn Munafiki ayé Ànábì àwọn kèfèrí tọgọ sábẹ́ lọ́lọ́run tún náà sírí wọn ìwà tí wọ́n máa wù bí wọ́n ti máa ṣẹ́jú bí wọ́n ti máa béèrè pé ṣé wọn ò rí wa sáwọn mùsùlùmí ò rí wa tí wọ́n wà á fẹsẹ̀ fẹ́. àbáfà wa gba Abdullahi ibn Abbas ṣe mọ̀ pé ńgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn eléyìí nísìn
ọlọ́run ló gbólóhùn kan ó ní thumma nsarafu abẹ́kọ́ wọ́n bá máa lọ wọ́n jáde wọ́n máa lọ sarafa Allahu qulubahum ọlọ́run wá yí ọkàn tiwọn náà insarafu sarafa Allahu qulubahum ọlọ́run ó yí ọkàn tiwọn náà padà bí annahum qawmun wọn ní jẹ́ni tí ó lágbọ̀ yìí afáwọn àgbà Abdullahi ibn Abbas ó ní tá a bá kírun tán ẹ máa gbọ́ o akírun tẹ́tẹ́ nípa Lárúbáwá ní Abdullahi ibn Abbas Lárúbáwá náà wọ́n máa sọ tẹ́lẹ̀ bá ní insarafna ìtumọ̀ ẹni pé ẹjẹ́ àlọ́ àti tẹ́ ẹjẹ́ àlọ́ ọlẹ́ gbọ́dọ̀ wúbẹ̀ tẹ́ bá kírun tán o torí sọ̀rọ̀fà lọ́lọ́run ló fún kèfèrí o àti munafiki mùsùlùmí ò gbọ́dọ̀ wí ìta máa wí ni pé qadayna as-salah apárí ìrun àdìsọ pé insarafna mina as-salah ó ní torí pé tọ́lọ́wọ́ ọba mùsùlùmí sọ̀rọ̀ ó ní wa idha qudiyati s-salatu fantashiru fil ard ọlá àgbọ̀dọ̀ ló gbólóhùn insarafa àbí sọ̀rọ̀fà àgbọ̀dọ̀ ló lẹ́yìn irun ìta lò ní pé qadayna àti parí irun gbàtọ́lọ́wọ́ sọ̀rọ̀ ó ní wa idha qudiyati s-salatu fantashiru bẹ́ẹ̀ bá kírun tẹ́ ẹ ma fọ́nkásẹ́ ní ilẹ̀ ó nítorí náà nǹkan ọlọ́run ló gbólóhùn yín sàràfà fáwọn munafiki mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sẹ́kìnì ló fi jásí pé gbọ́n tọ́ba jẹ́ mọ́ munafiki mùsùlùmí jìnnà sí mùsùlùmí jìnnà sí sọ́mọ̀ nsọ́ràfù wọ́n yí padà wọ́n lọ́ngbà wọn ṣetán tẹ́ parí munafiku wọn lọ́dọ̀ Ànábì sarafa Allahu qulubahum ọlọ́run yọ kan tiwọn náà padà ọyọ ìmánì kò lọ́kàn wọn bí annahum qawmun wọn lè lágbọ̀ yẹ́sì tí ó yẹ kú ẹ bá jẹ́ munafiki àti padà máa lágbára gan sẹ́ẹ̀ máa munafiki kọ̀rọ̀ ní sísẹ́ àlema kọ̀rọ̀ wọn máa bọ́ láṣìírí tí èdè nù náà ni yóò máa sọ pé mùsùlùmí lòun mùmínì lòun kìnnìkan lòun àṣírí wọn máa bò tí ó bá múra yóò bá kú bẹ́ẹ̀ ni ló fi jásí pé lọ́ọ́ tún kọ̀rọ̀ sí láàrin ẹ̀yìn àtọ́lọ́wọ̀n ẹ̀ lọ́ọ́ tún sí ẹ má jẹ gbàngbọ́ da kíkọ̀rọ̀ ṣe kíni bí kọ̀rọ̀ rẹ bá burú munafiki ni ọ gbogbo wọn tó níbi tó gọ sí ẹ wọn kọ ẹnìkan ọ̀dààmú rẹ àwọn onílé ọ kọ́ra mọ́ ọ àsìfẹ́ mọ́ ọ máa lọ dáńtọ́ dánwò ńkọ̀rọ̀ láàrin ìwà àtọ́lọ́ ni àmàlìkì àmàrè ò ní dáa èyàn lè máa wá lóbi tẹ́ wà yìí kó tó máa gọ sí kọ́nà sẹ́bọ̀ ẹgbọ́n mi dáadáa ní abati lè máa wá bí yọ dágbére fẹ́ bọ́ pátápátá àti gbogbo àìdáná ẹ̀sìn yọ dágbére fún ẹ̀sìn rẹ̀ ọmọ pẹ̀lú ọlọ́run mukhlisina lahu ddina hunafa ntọ́ bá ṣe bí pàrẹ́ bá ti ká jẹ́ ọmọ láàrin ìwà àtọ́lọ́run jẹ́ ọmọ láàrin ìwà àtọ́lọ́run jọ clean láàrin wa tọlọ́hun sùmọ́ dédé ẹbọ lọ́lágbára jù tọlọ́hun ní ṣàforíjìn rẹ o gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ láforíjìn tọ́ba tẹ̀jẹ́ ta ni wa tọ́lọ́ bá ti ní kó foríjìn o ti foríjìn ọkọ̀ tó ní o foríjìn ọ̀gán kọ́lọ̀ ò lè láwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ṣe tó tún kọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ rẹ hùn àmọ́ láàrin wa tọlọ́hun nínú ọkàn jẹ́ ọmọ